sí olùlẹ̀ dàpọ̀ eléyìí sí police mọ́tò sí à ṣe bá ọlọ́pàá náà lọ́rọ́ wá bá a tá bá fẹ́ jà fẹ́tọ̀ wa ó yẹ jà fẹ́tọ̀ yín báyìí ẹ̀ lè yìnbọn ni ẹ̀ yìnbọn náà tó bá jẹ́ bá sọ̀rọ̀ sí ẹ̀yin lọ́mọ ọ̀rọ̀ wa kó wa ó yá yìnbọn báyìí náà tá bá sọ pé ọ̀ṣẹ́ dáadáa ẹ̀yin lọ́mọ ọ̀rọ̀ wa ó yá ẹ̀ yìnbọn náà ẹ̀ lè yìnbọn ni ṣé bí mo lágbára yín ẹ̀ lè yìnbọn mọ́ ẹ̀ lè yìnbọn ẹ̀yin ló ń kó lọ́rọ̀ wa tí yóò ní já tá bá sọ̀rọ̀ pé ọ̀ṣẹ́ dáadáa ẹ̀ tún máa sọ̀pọ́ọ̀tì wọn ó yá ẹ̀ tí rí ọkàn ọ̀run yàbọ̀ ni F1 na all of us go follow na for days there now na for days there dem say government no do well na dem go send all of una come.